Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, ògo ni fún orúkọ rẹ̀, síwájú wa nínú ọ̀rọ̀ rẹ̀, bá wa sọ ọ̀rọ̀ ní tòótọ́, ẹ̀mí rẹ̀ kó sì máa tọ́ wa, kó sì máa darí nínú ilé tí ọ̀rọ̀ yìí ń balẹ̀ sí. Ìyanu rẹ̀ kó ṣẹlẹ̀ níbẹ̀, àánú rẹ̀ kó gùn wà níbẹ̀, ẹ̀mọ́ rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wí. Jésù Olúwa wa, àmín. Ní àkókò yìí a fẹ́ sọ̀rọ̀ nípa àánú. Àánú nínú ìwé Mátíù orí 9, tí a bá wo ẹsẹ̀ 35, Mátíù 9:35 wá sísàlẹ̀. Jésù sì lọ sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sínágọ́gù, ó sì ń wàásù ìhìn rere ìjọba ọ̀run ni o. Ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ẹ má gbàgbé pé à ń sọ̀rọ̀ nípa àánú, ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é nítorí tí àárẹ̀ mú wọn. Wọ́n sì tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Àánú ṣe é. Nítorí náà, ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè. Tí a bá lọ sínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé tí ó ti kà, a rí wípé ibi tí àánú ti ṣe, ó kọ́kọ́ sọ àkàrà kékeré ó sọ di púpọ̀, ẹja wẹ́wẹ́ 5 ó sọ di nǹkan tí wọ́n ń jẹ ní àjẹyó àti àjẹṣẹ́kù. Ara àánú náà nìyẹn o, torí pé àánú ṣe é, kò wò kí ni nǹkan tí òun ìbá ṣe. Bí a bá wo ìrere ti Luke orí 10, Luke chapter 10 verse 33, tí a bá wo kí ni nǹkan tí ó wí ní ibẹ̀ yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti 25. Sì kíyèsí, amòfin kan dìde, ó ń dán an wò, ó ní, olùkọ́ni, kí ni èmi ó ṣe kí èmi kí ó lè jogún ìyè àìnípẹ̀kun? Ó sì bí i pé, kí ni ìwọ kọ́ nínú ìwé òfin? Bí ìwọ ti kà á. Ó sì dáhùn, ó wí pé, kí ìwọ fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Àti èkejì, bí ìrẹ̀, fẹ́ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ní àánú ọmọnìkejì, ó sì wí fún un pé, ìwọ wí rere, ṣùgbọ́n ó ń fẹ́ láti dá ara rẹ̀ láre. Ó wí fún Jésù pé, ta ni ẹnìkejì mi? Ẹ gbọ́ nǹkan tí ó wí o, ta ni ẹnìkejì mi? Jésù sì dáhùn, ó wí pé, ọkùnrin kan ń ti Jerúsálẹ́mù sọ̀kalẹ̀ lọ sí Jẹ́ríkò, ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà, wọ́n sì gba aṣọ rẹ̀, wọ́n ṣá a lọ́gbẹ́, wọ́n sì fi í sílẹ̀ lọ ní àìpa ní àpatán. Ẹ̀rí. Ní kòńgẹ́ àkókò yìí ni àlùfáà kan, ẹ gbọ́ o, sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà. Nígbà tí ó sì rí i, ó kọjá lọ níhà kejì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọ Léfì kan pẹ̀lú. Nígbà tí ó sì dé ibẹ̀, ó sì rí i, ó ń kọjá lọ níhà kejì. Ṣùgbọ́n ará Samaria kan, bí ó ti ń rékọjá lọ àjò, ó dé ibi tí ó gbé wà. Nígbà tí ó sì rí, àánú ṣe é, ó sì tọ̀ ọ́ lọ, ó sì di ọgbẹ́ rẹ̀, ó da òróró sí i àti ọtí wáìnì,
sí i, a sì gbé lé orí ẹranko ohun tìkára rẹ̀ ní àwọn ràkúnmí tí wọ́n ń gùn níbẹ̀. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Ó gbé lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn, ó gbé sí ibẹ̀, ó dẹ̀ tọ́jú ẹ̀, ó gbówí tí owó ẹ̀ bá jẹ́, ẹ jẹ́ kí n mọ̀, máa san owó ẹ̀. Ta ni nínú wọn? Ṣé àlùfáà ni àbí èyí ìkejì kó tó kan ìkẹta aláàánú, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé aláàánú Samaria tó tọ́jú ẹ̀? Ta ni ní èrè ní ọ̀dọ̀ Ọlọ́run nínú gbogbo wọn? Kó máa wà ní ọkàn. Ó ṣe àánú rẹ̀, èrè tí ẹnìyẹn yóò gbà, àlùfáà ò rí gbà o, àlùfáà ò lè gbà, ìkejì náà ò lè gbà, ṣùgbọ́n aláàánú ará Samaria, òun kò gbàgbọ́, kò ṣe kan, ṣùgbọ́n ó ṣàṣe ẹ̀tọ́ rẹ̀, ó ṣe àánú yẹn fún ẹni tí ń kérora ọgbẹ́. Nítorí náà, láti máa ṣàánú ó dára púpọ̀ lákòókò yìí àti títí láéláé. Ó ń jẹ́ kí ènìyàn kí ó rí ojú rere àti oore ọ̀fẹ́ Ọlọ́run gbà. Yóò dára fún ọ. Olúwa yóò ṣàánú fún ọ bó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Wàá bá àánú Ọlọ́run pàdé. Ìlérí Olúwa yóò sì máa ṣe ìṣó nínú ayé rẹ̀. Ògo Ọlọ́run yóò sì máa hàn. Láti iléeṣẹ́ ìránṣẹ́ Divine Church ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde wá. Ẹ lè pè wá sí 08033834311. Ayọ̀ rẹ yóò sì kún, yóò sì dára fún ọ. Jésù Olúwa wa. Àmín.